Aláròyé máa wí o. Ó gbẹnu tán o láti ìpínlẹ̀ Ọ̀ṣun làwọn pásítọ̀ yìí ti wá ń lu àwọn ènìyàn ní jìbìtì l'Oǹdó. Àwọn èèyàn ayédèrú pásítọ̀ 6 kan lọ́wọ́ ọlọ́pàá ti tẹ̀ lórí ẹ̀sùn wípé wọ́n fi ayédèrú iṣẹ́ ìyanu lu àwọn èèyàn ní jìbìtì. Àwọn afurasí oníjìbìtì ọ̀hún ni Fádáhùnsí, Kọ́ládé, Tìjání, Ìyanu-Olúwa, Àríjésùlọ́lá àti Adémọ́lá tọ́wọ́ tẹ̀ lágbègbè kan nílùú Ìdànrè nínú oṣù kejì ọdún 2026 yìí. Àwọn ayédèrú òjíṣẹ́ Ọlọ́run náà ni wọ́n wà lára àwọn afurasí ọ̀daràn tí wọ́n ṣe àfihàn wọn ní olú iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Alágbàká nílùú Àkúrẹ́ lọ́jọ́bọ̀ Thursday ọjọ́ 26 oṣù tó kọjá yìí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Adébọ̀wálé Lawon sọ nínú àlàyé rẹ̀ wípé lára ohun tí àwọn fìdí rẹ̀ múlẹ̀ lásìkò tí àwọn ń fọ̀rọ̀ wá àwọn tọ́wọ́ tẹ̀ lẹ́nu wò ni wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ni gbogbo wọn ti wá, láti ibẹ̀ ni wọ́n sì ti wá lu àwọn èèyàn ní jìbìtì nípínlẹ̀ Ondo. Adébọ̀wálé ní ọ̀kan nínú àwọn ayédèrú pásítọ̀ náà jẹ́wọ́ pé ọ̀nà kan pàtàkì tí àwọn ń lò láti máa fi ṣe gbájúẹ̀ fáwọn èèyàn ní lílo ẹnìkan tí yóò dìbọn bí ẹni tó ní àìsàn lára. Ó ní lọ́gán tí àwọn bá sì ti gbàdúrà fún irú ẹni bẹ́ẹ̀ lára rẹ̀ yóò yá, táwọn èèyàn yóò sì rò wípé iṣẹ́ ìyanu gidi làwọn ń ṣe. Àwọn afurasí ọ̀hún ni obìnrin kan wà tí àwọn sanwó fún láìpẹ́ yìí pé kó díbọ́n bí ìgbà tó lárùn ọpọlọ, kí àwọn èèyàn tí àwọn fẹ́ gbá lójú ní ìlú Ìdànrè lè rò wípé lóòótọ́ làwọn ṣiṣẹ́ ìyanu. Ọ̀gá ọlọ́pàá yìí ní àwọn afurasí náà ṣì wà níkàáwọ́ àwọn báyìí, ṣùgbọ́n wọn kò ní pẹ́ fojú wọn balẹ̀ ẹjọ́ níbi tí wọn yóò ti láǹfààní láti sọ tẹnu wọn. Ó wá ní ìwádìí ṣì ń tẹ̀síwájú nítorí akitiyan lọ lábẹ́nú láti rí i dájú wípé ọwọ́ òfin ti àwọn yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn afurasí oníjìbìtì náà. Olúṣèyẹ Ìyíadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.